tárùn ò lè ṣe àrùn ló padà ṣe wọ́n kíkú ó tó pa wọ́n wọ́n ní orúkọ táwọn bá wọn tí wọ́n ń jẹ nìyí. ẹ wá jẹ́ ká lọ sí ìdí kìíní ìdá rẹ̀ kí ẹ má jẹ́ ká wulẹ̀ dènà pẹ̀nu. àwọn ìlú kan tí a mọ̀ sí ìlú Ọ̀já ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wà ní abẹ́ Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n báyìí tí wọ́n ti kóra wọn sí abẹ́ Ọ̀yọ́. kí ni ìdí tí Ọ̀já fi wà ní abẹ́ Ọ̀yọ́? torí pé nígbà tí wọ́n fẹ́ tulẹ̀ fún Aláàfin, àwọn Ọ̀já àwọn ni wọ́n ní agbègbè bẹ̀ àti àwọn Aládìgún. ẹ jẹ́ ká sáré lọ gbọ́ díẹ̀ nínú àwọn tí a fẹ́ sọ̀rọ̀ nípa èyí. kí ni wọ́n sọ, báwo ni wọ́n ṣe ròyìn ara wọn, bí wọ́n ṣe ròyìn ara wọn gangan, òun náà ni èmi àti yín láàfi bẹ̀rẹ̀ ètò tòní. ẹ jẹ́ ká sáré lọ gbọ́ ohun tí wọ́n sọ náà. àgọ́dọ̀ yọ kí jẹ́ Ọ̀yọ́ méje ló tú kíran bàbá wọn tó dọ̀yọ̀ yìí. bẹ́ẹ̀ bá bímọ ó kọ rẹ ní ẹ̀sùn ọmọ yín o. ọmọ òfò, ọmọ àdánù, ọmọ kú, sókọ rẹ lélẹ́yìn ó kọ tí bàbá wọn jẹ́ ni. ẹ fi pè ní ládé 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 Aláàfin ò ládé adé aládé kún lágbà bá làbà tí ẹ bá kí wọn débi ojú wọn pa gbogbo ni. tá a bá bí ọmọ wọn ní ká sọ orúkọ wa ní ọmọ oore ni àwọn náà sọ. wọn ní Ọ̀yọ́ méje wọn ní lótú. wọn ní tẹ́ bá wá ti wá kí wọn dé ibi ládéládé ládé Aláàfin ò ládé adé aládìgún la gbàfà láàfin. wọn ní tẹ́ bá ti kí wọn débẹ̀ níṣe lójú wọn ó pọn kòkó bí iná, níṣe ni wàhálà ó ṣẹlẹ̀, níṣe ni wọn ó gbómi ìjà kaná, níṣe ni wọn ó sọ fún mi pé ibi tí ẹ kí àwọn dé yìí ẹ ti wájà, ẹ ti tọ́jà eléyìí tí ó sì mọ bí wọ́n nú, torí pé wọn ò kí fẹ́ kí wọ́n kí àwọn dé ibi tí wọ́n kí àwọn dé yìí. kí ló dé tí ó jẹ́ pé tán bá kí wọ́n débi ládéládé inú máa ń bí wọn? kí sì ló fà á tí inú ṣe ń bí wọn? àwọn nǹkan wọ̀nyí lèmi àti òjò máa gbọ́ lónìí àti tó fà á tí ọ̀rọ̀ ọ̀hún tó fi dojúrú. ẹ jẹ́ kí èmi àti yín ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún lọ gbọ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn wọ̀nyí tí wọ́n sọ. a tún wà fún ẹ̀ṣọ́ ìlú, ààbò fún gbogbo ìlú Ọ̀já. orúkọ mi ni Oyèrọ́gbà Oyèsọlá Rahman láti inú ilé ìkọ́lábà eléńlẹ̀ lábẹ́ bàbá wa Alágọ̀jà. túnṣe tí èmi gẹ́gẹ́ bí olóyè lábẹ́ bàbá wa Alágọ̀jà ni wípé gbogbo ìgbà àwọn ò gbọ́dọ̀ jìnnà sí wọn, a sì gbọ́dọ̀ máa fún wọn sùn lóòrèkóòrè bá a tiẹ̀ dáko baálé àgbẹ̀ òròkò. orúkọ mi ni Chief àwọn tí wọ́n jẹ́ Okediji Timothy àwọn ọmọ ọba ìlú ọ̀hún tí wọ́n jẹ́ àwọn olóyè ààrẹ àgọ́ àwọn ni wọ́n ń fi ara wọn hàn Alágọ̀jà yìí land ni wọ́n fi ara wọn hàn ayé yìí ìjẹ̀lú. kọ̀ọ̀kan tí Wọ́n ní oníkálukú bàbá wa bá a jà mọ́ kí ogun bá ti débì kan wọ́n ó ké sí ààrẹ àgọ́ ọ̀yà ogun ti tó ogun tó lọ múra ọ̀wá lù. Ọ̀já. èmi ni olóyè Isiaka Ológìnní. ọdẹ ni ìran wa máa ṣe níjọ́ àná tí àwọn bàbá wa fi ń bẹ. àwọn bàbá kábíyèsí àwọn bàbá tí wọ́n gbèsè tí wọ́n jẹ́ kábíyèsí wọ́n á máa fún àwọn bàbá wọn ní ẹran níjọ́ àná. níjọ́ àná wọ́n wà á máa pè ní pé ẹkùn pa àwọn lọ́mọ jẹ. wọ́n wà á yóò fún bàbá wa bàbá ẹ bá wà dúró lọ́dọ̀ ara wa torí pé ilé tèmi ò ní níta yìí pípé ẹ bá wà dúró lọ́dọ̀ wa torí àwọn nǹkan báyìí máa pa ọmọ àwọn jẹ àwọn bàbá wa náà sàkótíà ó bọ̀ jẹ́ pé ibìkan náà wọ́n ti jọ wá ní bàbá tẹ̀. ní sàláwù Mukaila Abdullah lóyè ìbálẹ̀ ìlú Agooja. Agooja ni àwọn bàbá wa gbàgbé tó. ìlú tí ó ní agbára gidi
ìlú àgbẹ̀ká ń dákọ̀ yìí àwọn bàbá wa tí wọ́n ń jẹ́ Alágọ̀jà alágbára ni wọ́n. ìlú yìí bàbá mi ọ̀já lọ́tẹ̀ ní 1792 àwọn tí bàbá mi bá pààlà rí o bàbá mi bá awẹ́ pààlà wọ́n bó mọ̀rin pààlà wọ́n bó lójóǹgbòdú pààlà wọ́n bá gbọ́ pààlà. ogun òkú àwádé àyè ká tẹ̀lé àwọn Alágọ̀jà dé àjàkálẹ̀ àrùn àti asálẹ̀ ilẹ̀ ni ló mú wọn yí kúrò níbi tí ní ọba àtẹ̀tà ti wà pé ẹ jẹ́ ká tún wá ilẹ̀ tuntun lọ. yóò àlejò Aláàgọ́ọ̀jà ni àwọn gbà lálejò ní alẹ́ kí ló dé tí wọ́n ṣe dìde tán fi sọ wípé kí Aláàfin ó kó ẹrù ẹ̀ kúrò lórí ilẹ̀ àwọn kí ni ìbáàdé tó jẹ́ pé àsìkò yìí àsìkò tí ọ̀wọ́ adéwájẹ yìí òun náà ni wọ́n wá fárígá ni wọ́n yarí ẹjá tẹ̀síwájú. nígbà ó sì gbà lálejò àlejò wa ó fẹ́ jọ lé lọ. ṣùgbọ́n o kó tó di pé bàbá mi ò wá gbàlejò yìí wọ́n ti dífá síwájú ní sọ pé àlejò kan wà o bàbá wa Ọ̀já ẹ má gbà o yóò fẹ́ gbà yín lọ́wọ́ yín o bàbá gbọ́ sọ́wọ́ wọ́n wá ránṣẹ́ wá pé kọ́mọ bọ̀ wá àyè ọba ti ṣòfò Aláàfin Olúewu ló kó sójú egun Elédùwẹ̀ nígbà náà wọ́n rán àwọn àlàrí ọgbọ̀n. mo tún dá dúró bí mo fẹ́ kí èyí tí ẹ̀ ń gbọ́ mi ẹ jájọ máa fi ọkàn bá lọ kó tó di pé Aláàfin dé ìlú Àgọ́ọ̀jà òun ni wọ́n ti dífá pé àlejò kan ń bọ̀ o pé wọn ò gbọ́dọ̀ gbà á tẹ́ ẹ̀ bá gbàgbé wípé nígbà tí Aláàfin kọ́kọ́ dé ìlú Ògbómọ̀ṣọ́ ibi táláàfin dé sí l'Ògbómọ̀ṣọ́ òun náà ni wọ́n ń pè ní Atọ́yọ̀tẹ̀ compound àwọn náà dífá ni wọ́n sọ fún wọn wípé tí wọ́n bá jẹ́ kí Aláàfin ó dúró síbẹ̀ orúkọ Ọ̀yọ́ yóò bo ìlú Ògbómọ̀ṣọ́ mọ́lẹ̀ òun làwọn ṣe ti Aláàfin síwájú díẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ dé ibi tí wọ́n ti dérò lọ ṣùgbọ́n nígbà tí wọ́n ń bọ̀ wọ́n rán àwọn ẹmẹsẹ̀ láti lọ bá àwọn Aláàgọ́ọ̀jà eléyìí tó wá difficult fún wọn láti yẹ lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ ohùn Ifá ẹ jẹ́ kí a tẹ̀síwájú. àti mẹ́rin wọn náà wá ọ wá dá wọn dúró ó ní tóun bá jọba tán òun ó padà sílùú bàbá òun tó tú. bó ti jálejò tó níbi tí ààfin Àgọ́ọ̀jà wà ẹ̀yìnkùlé Ọ̀já ni Ọ̀já ló fún un níbẹ̀ pé kó máa dáko ń bẹ̀ bí tá a fi ń wá tẹ́ di àyídàyídà débi wípé kò fẹ́ gbóko Àgọ́ọ̀jà mọ́ kò fi t'Àgọ́ọ̀jà sí Ọlọ́run ọba nìkan tí ìbá jẹ́ pé àwọn ọba Alágọ̀ọ̀jà yìí akíkanjú lọ́lọ́run dá wọn lẹ́yìn tẹ́ẹ̀sì nímọ̀ ìtumọ̀ bí Ọ̀yọ́ ṣe débẹ̀ ebi ìlú wọn ló tún ni wọn Ọ̀yọ́ ọlé ni wọn ti wá Ọ̀yọ́ ọlé ni wọn gbé dé yìí nígbà tí ìlú tú náà ló wá tún fẹ́ máa jẹ́ Ọ̀yọ́ lé yí títí tẹ tọ́nu ẹ̀ tó di Ọ̀yọ́ padà wọ́n kọ́kọ́ sọ lágbọ́dọ̀ Ọ̀yọ́ wọ́n máa ń bọ̀ tó yá wọ́n sọ lọ́yọ̀ báwọn. tẹ bá gbọ́n tí bàbá wa Balógun sọ wọ́n kọ́kọ́ sọ ní Àgọ́dọ̀yọ́ nígbà tó pẹ́ ni wọ́n tún wá yí padà sí Ọ̀yọ́ tó wá ń jẹ́sìn yìí ẹ jẹ́ kájọ tẹ̀síwájú nínú tan ayọ̀ tàjọ ń bá bọ̀. ẹni tí wọ́n ń pè ní Aládìkún àwọn ọmọ rẹ̀ là ń pè lọ́jà àwọn ọmọ tó ní o àwọn ọmọ ẹni tí wọ́n kó bàbá ń pè ní Àgọ́ọ̀jà adé gangan adé Aládìkún ọlọ́jà lónìí. Aládìkún ló bí Ọlásílé Ọlásílé ló bí Ọlásílọ Ọlásílọ ló bí Ọ̀já ó sì bí Ẹlẹ́bú ó bí Ayédúmọ̀ àmì tó bẹ́ta tó bí. tí nǹkan kan ò sì yín gẹ́mẹ̀ ṣùgbọ́n mo sọ síwájú níbi ọ̀rọ̀ adé yẹn ẹ fún rogún ọmọ ọlọ́jà ni ó sì jẹ́ ìyàwó àtìwá ẹ fún rogún gangan òun ló fọ́ sọ́yà fún Àtìbà tó fi lọ́dọ̀ bàbá Alágọ̀jà. now bí ìtàn adé Aládìkún ṣe jẹ́ òun ni wọ́n ń sọ yìí pé ẹni tí ń ṣe Ẹfúnrogún
tó jẹ́ ọmọ olóṣè alátọ̀nà Àtìbà dé ọ̀dọ̀ bàbá wọn mọ́. Ẹ gbọ́ bí wọ́n ṣe ń sọ ìtàn yìí pé adé gẹ́gẹ́ fún ẹ adé ọlọ́jà ni torí pé aládìkún olóbi ọlásílé olóbi akínmọ̀ọ́rìn olóbi ọlásílọ ló wá bí ọ̀já tí wọ́n wá fi ń pè ní àgọ́. Àwọn tó wọ́n mọ̀ tán àwọn tí ìtàn torí wọn dàrú àwọn tí ìtàn ń bẹ lọ́wọ́ wọn ń bẹ ní ìlú tí kankan ò sì ń jẹ nínú ìtàn wọn tí ìtàn wọn dájú tí àṣà wọn dájú tí ìṣe wọn dájú. Ǹjẹ́ báwo la dé ọ̀hún ṣe jẹ́ ẹni tí wọ́n ń pè ní Ẹfúnrogún ọmọ ọlọ́jà ni tóun gan tún wá padà wá jẹ́yàwó Àtìbà. Ẹfúnrogún tá à ń sọ yìí ọmọ ọlọ́jà ni ṣùgbọ́n ìyàwó Àtìbà ni olówó afọwọ́sọ̀yà fún Alátìbà tó fi padà wá dọ́dọ̀ ọ̀já kí wọ́n tó wá gbé adé fún un. Ẹ jẹ́ ká lọ́ọ́ máa gbọ́ bí ọ̀rọ̀ adé ọ̀hún bó ṣe jẹ́ lónìí. A mọ ìtàn adé Ọ̀yọ́ a mọ ìtàn bí Ọ̀yọ́ ṣe wà níbi tí wọ́n wà a sì mọ ìtàn tó fa wàhálà kódà òní náà látún mọ ikú tó pa sípa. Tani ó gbóná wúlò ẹ̀ ṣùgbọ́n nígbà tí bàbá tọrọ ọmọ rẹ̀ wà á lè padà nítorí tí Àtìbà fi wọlé sí Agooja lánàá adé yìí Àtìbà wá fẹ́ ṣayẹyẹ kò sí tí ì ṣayẹyẹ. Ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ wá gbọ́ ìdí bí wọ́n ṣe gba adé aládìgún fún Aláàfin. Àbàbá yìí sọ wípé ó fẹ́ ṣe ayẹyẹ Aláàfin ló fẹ́ ṣe ayẹyẹ o ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ fi etí balẹ̀ ẹ gbọ́ yìí dáadáa bí adé ọ̀hún bó ṣe bọ́ sí ọwọ́ Aláàfin. ń wá obìnrin mi ò ní wá o adé bàbá mi ni o tó o bá ti ṣayẹyẹ tán nígbà kan mi padà olóhùn rẹ ní tí ò lè kankan òun gbé fún wa. bàbá gbadé fún ọkọ rẹ̀ ọkọ ṣayẹyẹ tán ọ̀dà dé padà nígbà fi gbé pé ọ̀dà adé Alágọ̀ọ́jà padà mọ́ adé aládìkún. Ṣé ká pe ẹ̀yin Ọ̀yọ́ ṣé ká pe wọ́n lólè ni ṣé ká pe Ọ̀yọ́ ní alọ́ngbà àbí ká sọ wípé Ọ̀yọ́ lóṣòó inú wọn dọ̀bálẹ̀. Èmi ń sọ̀rọ̀ àdẹ̀nà àmọ́ analyse ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ti bàbá.